Jẹ́nẹ́sísì orí 5. Ìran Ádámù títí dé ìran Nóà. Èyí ni àkọsílẹ̀ ìran Ádámù. Nígbà tí Ọlọ́run dá ènìyàn, ní àwòrán Ọlọ́run ni ó dá a. Àti akọ àti abo ni ó dá wọn. Ó súre fún wọn, ó sì pe orúkọ wọn ní Ádámù ní ọjọ́ tí ó dá wọn. Nígbà tí Ádámù di ẹni 140 ọdún, ó bí ọmọkùnrin kan tí ó jọ ọ́, tí ó jẹ́ àwòrán ara rẹ̀, ó sì pe orúkọ rẹ̀ ní Sétì. Ọjọ́ Ádámù lẹ́yìn ìgbà tí ó bí Sétì jẹ́ 1,000 ọdún, ó sì bí àwọn ọmọkùnrin àti ọmọbìnrin. Àpapọ̀ ọdún tí Ádámù gbé ní orí ilẹ̀ jẹ́ 700 ọdún ó lé 30, ó sì kú. Nígbà tí Sétì pé 180 ọdún, ó bí Énọ́sì. Lẹ́yìn ìgbà tí ó bí Énọ́sì, Sétì sì gbé fún 100 ọdún ó lé 7, ó sì bí àwọn ọmọkùnrin àti ọmọbìnrin. Àpapọ̀ ọdún Sétì sì jẹ́ 700 ọdún ó lé 12, ó sì kú. Nígbà tí Énọ́sì di ẹni 90 ọdún ni ó bí Kénáánì. Lẹ́yìn tí ó bí Kénáánì, Énọ́sì sì wà láàyè fún 100 ọdún ó lé 15, ó sì bí àwọn ọkùnrin àti obìnrin. Àpapọ̀ ọdún Énọ́sì jẹ́ 700 ọdún ó lé 5, ó sì kú. Nígbà tí Kénáánì di 70 ọdún ni ó bí Mahalaleli. Lẹ́yìn tí ó bí Mahalaleli, Kénáánì wà láàyè fún 600 ọdún, ó sì bí àwọn ọmọkùnrin àti ọmọbìnrin. Àpapọ̀ ọjọ́ Kénáánì jẹ́ 700 ọdún ó lé 10, ó sì kú. Nígbà tí Mahalaleli pé ọmọ 160 ọdún ni ó bí Járẹ́dì. Mahalaleli sì gbé fún 100 ọdún ó lé 30. Lẹ́yìn ìgbà tí ó bí Járẹ́dì, ó sì bí àwọn ọmọkùnrin àti ọmọbìnrin. Àpapọ̀ iye ọdún Mahalaleli jẹ́ 700 ọdún ó dín 5, ó sì kú. Nígbà tí Járẹ́dì pé ọmọ 140 ọdún ó lé 2 ni ó bí Énọ́kù. Lẹ́yìn èyí, Járẹ́dì wà láàyè fún 100 ọdún. Énọ́kù sì bí àwọn ọmọkùnrin àti ọmọbìnrin. Àpapọ̀ ọdún Járẹ́dì sì jẹ́ 1,018, ó sì kú. Nígbà tí Énọ́kù pé ọmọ 160 ọdún ó lé 5 ni ó bí Mètúsélà. Lẹ́yìn tí ó bí Mètúsélà, Énọ́kù sì bá Ọlọ́run rìn ní 300 ọdún, ó sì bí àwọn ọmọkùnrin àti ọmọbìnrin. Àpapọ̀ ọjọ́ Énọ́kù sì jẹ́ 400 ọdún dín 45. Énọ́kù bá Ọlọ́run rìn, a kò sì rí i mọ́ nítorí Ọlọ́run mú un lọ. Nígbà tí Mètúsélà pé 200 ọdún dín 13 ni ó bí Lámẹ́kì. Lẹ́yìn èyí, Mètúsélà wà láàyè fún 100 ọdún dín 18. Lẹ́yìn ìgbà tí ó bí Lámẹ́kì, ó sì bí àwọn ọmọkùnrin àti ọmọbìnrin. Àpapọ̀ ọdún Mètúsélà jẹ́ 1,000 ọdún dín 29, ó sì kú. Nígbà tí Lámẹ́kì pé ọdún 192 ni ó bí ọmọkùnrin kan, ó sì pe orúkọ rẹ̀ ní Nóà, ó sì wí pé, eléyìí ni yóò tù wá nínú ní iṣẹ́ àti làálàá ọwọ́ wa, nítorí ilẹ̀ tí Olúwa ti fi gégùn. Lẹ́yìn tí ó bí Nóà, Lámẹ́kì gbé fún 600 ọdún dín 5, ó sì bí àwọn ọmọkùnrin àti ọmọbìnrin. Àpapọ̀ ọdún Lámẹ́kì sì jẹ́ 100 ọdún dín 23, ó sì kú. Lẹ́yìn tí Nóà pé ọmọ 500 ọdún ni ó bí Sémù, Ámù àti Jáfẹ́tì.